lẹ̀ ń gbọ́. Auto Bola kọ lẹ́tà ìfẹ́ sí Genesis Global. We are coming with full force, you robbers. Ní àǹtí Rosila bá ra tíkẹ́ẹ̀tì fún Auto Bola láti lọ pàdé Genesis ní ìlú Dubai. You were not informed to continue. Nǹkan tó báyìí lọ lábẹ́lẹ̀. Ọ̀gá o. Gaddafi ti jí ọmọ méjèèjì tí ẹ sábọ́ọ̀dì bí fún gbé o. Ní supamákẹ́ẹ̀tì kan ní ìlú Turkey. Gaddafi sọ wípé èmi ni àwọn ọmọ méjèèjì jọ bí ìmúmu àìṣẹ̀ṣẹ̀ mọ̀ yẹn ni ẹ̀yin ni wọ́n jọ gíga gbogbo ẹ̀. Ó ti mú gbogbo tó wọnú bíbá. Wàsíù Àyìndé sọ wípé bí ẹ sábọ̀dù bá lè ṣe sọ́rí fún Aláàfin Ọ̀yọ́ èmi Máyégún of Nigeria ṣe tán láti ṣe ìgbéyàwó alárinrin pẹ̀lú Àṣàbí Abọ́dẹrìn ó ti bọ́. Ìjọba àpapọ̀ sọ fún kóníkálukú gbélé nítorí àrùn coronavirus. Ṣùgbọ́n wọn ò pèsè ohunkóhun tí ẹnikẹ́ni yóò jẹ fún gbogbo ará ìlú. How do we hear of this? Naira Marley gbà láti pín igbó ọ̀fẹ́ fún gbogbo àwọn Jamaica tí wọ́n bá ti gbà láti jókòó sílé láì ta ìjọba lẹ́nu. Naira Marley sórí ẹ pé sá ìwọ ò rí nǹkan bí oúnjẹ nǹkan kan pín àfi gbó ìwọ bọ́ ìgbó làbí SD ló jọ. SD ló jọ. ǹlẹ́ ń bẹ̀ ń Professor Ògbónléjà Wúdẹ̀ ló ń kí yín aláṣejù babajẹ́ ìrọ́lá tí fi ẹsẹ̀ méjèèjì ta ajá nípa yán kan bí ọgbẹ́ pioneer fún ìròyìn kúmọkùmọ láti iléeṣẹ́ ojúkòkòrò Evangelical Ministry orí òkè Kòmátà. Gẹ́gẹ́ ní aago 9 kù 16 minutes to 11:30 ní iwájú ilé Láìsí Abésùpínlẹ̀ gbàù lójú ọ̀tá tó ń wò mí tẹ̀gbintẹ̀gbin. Ọjọ́ Valentine tí ó kọjá yìí ni Auto Bola kọ lẹ́tà ìfẹ́ sí prophet kan olórí ilé koko bí ọ̀tá tí gbogbo àwọn ọmọ ológo ń fi ògo àti òkìkí rẹ̀ tọrọ. Auto Bola sọ wípé lóòótọ́ ni àwọn ènìyàn ń bú Israel Ọládélé tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Genesis Global. Ó ní ṣùgbọ́n àṣírí ńlá tí ó wà níbẹ̀ rí tí àwọn ọ̀tá fi ń bínú. Okay, continue. Hello guys, if you must skip any meal, it shouldn't be breakfast. So therefore, go to Chips and Dad at Junction House 578 Queensland Road, London E8 4AH, or their email chipsanddads@gmail.com. Don't be told. Ó wí pé ìwà akànjúkò àti àìfẹ́ ìsunlé ẹnikẹ́ni ní ìgbàkúgbà tí ó bá lọ sí ìlú òyìnbó ó jẹ́ kí àwọn abínú ẹni àti asọmọdèrò ẹ̀yìn máa rò ó wípé kò yẹ kí Genesis kí ó máa dá ògo lò láì ṣe pé ó ń ságì àwọn lọ́gbẹ́ tàbí ta ògùrọ̀ lọ́fà. I think they should call police for this boy. Auto Bola wá tẹ̀síwájú pé àwa single mother tí a yóò ìfẹ́ fún Genesis jẹ́ 3,794 nígbà tí àwọn arúgbó òyìnbó jẹ́ 90 pieces. Mélòó náà lára olùṣọ́ ẹ má ṣe bọ̀dá mi léṣe o. Bọ́lá Fọláṣadé tí oríkì rẹ̀ ń jẹ́ ògèlè tí ọyàn tí kamọ́láyà bí òkè Auto Fẹnufapò Sweet Lips aka Auto Beautiful Face of ìlú Canada. Auto Bola ó wí pé àwa méje ni ìfẹ́ Genesis yà níwèrè lórí Facebook orúkọ àwa méjèèjì rèé o ẹ ṣé bí ẹ ti ṣe ń surprise bíi pé ọ̀rọ̀ yín ni Aláròyé ń sọ nínú ìròyìn kúmọkùmọ. Number 1 èmi ọyàn tó ń sọ̀rọ̀ Auto Bola. Number 2 Esabod Adumaradan Ajediran aka Evangelist Fopomoyo. Number 3 Bukky Jesse Igi Ewedu Parish. Number 4 Anamayowa alias epeloyeota.com. Number 5 P&P Kòsakọ Kòsabo Madam Ayọ̀mẹyẹ àti Madam Àgbàtidé ẹni ọ̀wọ̀ màmá oníkásẹ̀tì tí ó jẹ́ ìyá gbogbo wọn. Mo ti fura sí wọn
mo ti sọ wọn mo sì ti mọ̀ wọ́n dáadáa ìwọ ni mo bá wí. Madam Auto Bola sọ fún àwọn oníròyìn kúmọkùmọ pé láti ọjọ́ tí òun ti fi ojú kan Genesis ni òun kò ti yan àlè mọ́ tàbí gbé kọ́ọ̀lù ọkùnrin kọ́kùnrin kankan yàtọ̀ sí Anthony Joshua tí ó ń fi straw fa omi inú àgbọn òun kì í sì ṣe ìgbà gbogbo. Ẹ gbọ́ orin tí Auto Bola kọ lákòókò tí ó ń bá àwọn aṣẹ́wó ẹgbẹ́ rẹ̀ sọ̀rọ̀ ní ìlú Côte d'Ivoire. Ó ní láti ìgbà tí n ti àlè mọ́ mo nípo lọ́rùn mo tún kí sí gẹ̀ẹ́sì àlèmí dẹ̀ takú òun lòun dẹ̀ ti dètè mo ní kí ni rísì ó ní sẹ́mi ò mọ̀ pé èmi lálẹ́ tó lẹ́nu bẹ̀ jọkọ ìyàwó lọ. Auto Bola wá tẹ̀síwájú wípé kí Genesis Global má fi èsì lẹ́tà tí òun kọ rán Esabod sí òun ó ní torí wípé kò sí ìyàtọ̀ láàrin túùpù àti ìmọ̀dó gbogbo wa ni a fẹ́ tọ́ olùṣọ́wò. ó mọ̀ ní sórí burúkú. Ó wípé láti ìgbà náà ni orí Facebook ti di yam pepper scatter ìdí àti ìtumọ̀ ohun tí ó fa ìjà àjàkú akátá láàrin Auto Bola àti Esabod di òní nìyẹn. Jesus! tó kí a tó máa lọ ẹ̀yin èèyàn mi nílé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wo ìròyìn kúmọkùmọ ó tọ́ kí ẹ dá sí ó tọ́ kí ẹ tì wá lẹ́yìn bí ẹ bá ti wò ó tán ẹ ó rí ibi tí wọ́n kọ subscribe sí aago kékeré kan wà ní ẹ̀gbẹ́ rẹ̀ ẹ tẹ aago náà ìgbàkúùgbà tí a bá ti ń ṣe ìròyìn wa tàbí àwọn àwàdà yóò kọ́kọ́ máa dé ọ̀dọ̀ yín. Ẹ ṣé gbogbo ọmọ Nàìjíríà bí ẹ ṣe gbà fún ìjọba láti dúró nílé láti pa gbogbo òfin ìjọba mọ́ ẹ má wàá gbàgbé ẹ máa sanitize ọwọ́ yín ẹ má bọ ènìyàn lọ́wọ́ ẹ bò ní kí ẹ fi máa kíra yín ẹ jọ̀wọ́ ẹ̀yin ọmọ wẹ́wẹ́ ẹ máa fi nǹkan tí ó ń ta tí ó lè lé kòkòrò ẹ máa fi pa ọwọ́ pa ojú àrùn kò ní fi ilé wa ṣe ibùgbé o. A kí bàbá wa Àtíkù lórí ọmọ wọn tí ó wà ní ilé ìwòsàn nípa ti coronavirus yìí wọ́n wí pé kí gbogbo àwọn ọmọ Nàìjíríà ká kún fún àdúrà kí a sì gba àwẹ̀ ọjọ́ méje fún ọmọ bàbá wa Àtíkù nítorí wípé ọmọ yìí ó jẹ́ ohun tí ó wúlò fún ìlú Nàìjíríà ní ọjọ́ ọ̀la. tó àfàsìkò yìí kí gómìnà Bauchi náà wípé ara yóò le o. ṣé ẹ gbàgbé Lord Taylor wọ́n ń bá ní gbé ẹrù láti ìlú London wá sí Nàìjíríà bí ẹ bá fẹ́ ṣe pàṣípààrọ̀ owó ìyún money transfer wọ́n bá yín fi sí orí àkáǹtì yín ní ibikíbi tí ẹ bá fẹ́ àwọn ni wọ́n ń pè ní Lord Taylor aka Mr Pian ibi tí ẹ bá rán owó yín lówó yín yóò lọ àbí ẹ fẹ́ dé sí ìlú London láti wá bímọ ẹ fẹ́ ṣe ìpàdé àbí ẹ wá fún nǹkan kan tí ó ṣe pàtàkì nínú iṣẹ́ yín tí ẹ ń wábi tí ẹ fẹ́ dé sí tí kì í ṣe hòtẹ́ẹ̀lì ó yá ẹ pè Lord Taylor wọ́n ní ilé olówó pọ́kú tó gba ìyàwó gba ọmọ gba ẹ̀yin pàápàá tí ẹnìkankan kò ní dí yín lọ́wọ́ tí owó rẹ̀ kò sì wọ́n tó owó hòtẹ́ẹ̀lì àti pé ààbò tó péye ó wà níbẹ̀ ẹ google lordtaylor.com ẹ ó rí gbogbo àwọn àlàyé àti ohun tó rọ̀ mọ́ iléeṣẹ́ wọn níbẹ̀. ẹ ṣé ìròyìn kúmọkùmọ ń tẹ̀síwájú ṣé ẹ gbàgbé pé iléeṣẹ́ Babjay Nigeria Limited ní ká sọ fún yín gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ya sinimá gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ya orin ìgbàlódé hip hop tàbí documentary ìkómọ ni wedding ni òkú àgbà ẹ pè iléeṣẹ́ Babjay Nigeria Limited ohun gbogbo tí ẹ ó fi ṣe tí ó mọ́lẹ̀ kedere látòrí iná kámẹ́rà ìgbàlódé àti àwọn irinṣẹ́ òbítíbitì ni ó wà ní iléeṣẹ́ Babjay Nigeria Limited nọ́mbà tí ẹ lè pè wọ́n sí àti àdírẹ́sì wọn òun náà ni ó ń lọ ní ojú móhùnmáwòrán yìí ẹ pè Babjay Nigeria Limited láti ibi gbogbo fún ìnáwó kínáwó tí ẹ bá fẹ́ ṣe àwọn ni wọ́n máa yà àwọn ni wọ́n máa ẹ́dìtì rẹ̀ tó sì jẹ́ wípé àrọ́mọdọ́mọ yín yóò bá a. bàbá wa Evangelist Ọdúnbàkú ló kọ ìròyìn yìí fún wa nígbà tí Mother Esther aya Ajayi tí wọ́n tú ní èdè Faransé sí èdè ìlú China. èmi ọmọ yín gbọ́ yìí sọ yìí olórí bí ìlú ègùn yan kan bí ọgbẹ́ ló kà á fluently sí etí ìwòran yín gbogbo wa ni kí ẹ mú o ẹ má gbàgbé lẹ́ẹ̀kan sí ẹ subscribe ẹ share kí ẹ comment mo fi àsìkò yìí kí SD tí ó jẹ́ camera 1
mo kí Aneka Omíkúnlé tó jẹ́ camera 2, mo kí Tọ̀míwá tí ó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún àwọn cameraman àti àwọn makeup artist tiwa àti setman. Gbogbo yín ni mo kí, gbogbo yín lẹ jẹ́ kí ìròyìn kúmọkùmọ kó ṣeé ṣe. Tó ó wù ní kí apá ajá ní Mushin, àwọn Kàlàbá ni kò jẹ́ o, ìyókù tún di ní ọjọ́ méje, imú yín ni kí ẹ máa fi mí o. Hello guys, if you must skip any meal, it shouldn't be breakfast. So therefore, go to Chips and Dap at Junction House, 578 Kingsland Road, London, E8 4AH, or their email chipsanddap@gmail.com. Don't be told